ọ̀rọ̀ gbogbo báyìí ẹ̀yin àgbàlẹ̀bọ̀ ẹ ní kì í ṣe lórí alábàáhùn. Ó ṣe jẹ́ gbogbo ẹ̀ lórí ọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ààbò. A ní ṣaláìsọ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gàníyù Adams lógún ọ̀fẹ́, èyí tí wọ́n fi jẹ nílùú Ọ̀yọ́. Àmọ́ bàbá yìí náà ti wá gbé ìgbésẹ̀ kan o. Kí ló fàdé tó fi gbérù ìgbésẹ̀ tó gbé? Wọ́n ti jọ wọ̀ ìyá àjà àti Sùúrù Gàmbàrí, ọba ìlú Kwara, ìlú Ìlọrin, tó ń ṣàkóso lórí gbogbo ilẹ̀ Kwara pátápátá. Bọ́lá Ahmed Tinubu, gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ wà nílẹ̀ Yorùbá pátápátá, ọ̀rọ̀ ti wá kàn yín báyìí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ farabalẹ̀ ẹ wá wo fídíò ẹ̀. Torí wèrè sún, wèrè tí ń sún kàngèrè báyìí, ó ti kí wèrè ó gbò yẹn jẹ. Torí lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń gbọ́ lábẹ́lẹ̀, bíjọba tẹ̀ ṣe kó àwọn ọmọ ogun lọ sí síbẹ̀síbẹ̀ oníṣẹ́ ibi sì tún jẹ́ o. Torí pé pàápàá jùlọ àwọn tó jọmọ Yorùbá àtàtà bí àwọn èèyàn tí olóyè Sunday Adéyẹmọ rán síbẹ̀ láwọn ọmọ ogun tọ̀dọ̀ wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò jẹ́ kí wọ́n ráyè ṣiṣẹ́. Torí pé àwọn Fúlàní ń bẹ láàrin àwọn sójà Miyetti Allah àti gbogbo ẹ̀ tí wọ́n kó dàbẹ̀ àtọlọ́pàá. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ tá a kọ̀ fún àwọn allegedly. Àmọ́ ẹ farabalẹ̀, ọ̀rọ̀ ń bẹ ńlẹ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò léyìí tó ṣí bàbá yìí nídìí tí Kakanfò fi dìde tó fi sọ wípé tó òun náà nígbà bí tẹ́ gbé bá dé ìta ló sọ̀rọ̀, kí ni wọ́n sì sọ. Ẹ bá wo fídíò yìí, mo ń padà bọ̀. Ọ̀yá ẹ̀ṣọ́ níbẹ̀. Tó bá pẹ́ ní kò ní sọ̀rọ̀ mi tí ó dìjà láàrin ọba ìlú Ìlọrin Ìbàdàn àti ìjọba Nàìjíríà, ó yẹ kó rọ̀ òkè ọdẹ yìí, ó yẹ kó dìjà láàrin wọn, ó yẹ kó dá wàhálà sílẹ̀. Tó bá pẹ́ ní òótọ́ lẹ̀jẹ̀ ìjẹ́yàn fílì ìjẹ́yàn ń bẹ lára wọn, àfi tí ọba sí lókù. Àwọn mùsùlùmí wá ń ké lójoojúmọ́ lábẹ́ àṣẹ mọ́mílákà ọba mùsùlùmí kó sí nílò. Òkè ọdẹ tẹ́lẹ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí wọn nísìnyí, àwọn Fúlàní lásán lásán àwọn àǹdà ní kíni ìbòrìbò. Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ wá jẹ́ kí lẹ fi ń ṣe o, kí lẹ fi ń ṣe o. Ẹgbẹ́ sílẹ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, eléyìí tẹ́ ẹ jẹ yìí àdéhùn lẹ gbà níjọ́ tẹ́ ẹ ti gbà. Alálẹ̀ Yorùbá yóò bí yín àfi tẹ́ bá bàdé wòṣẹ́. Tẹ́ ẹ bá fẹ́ bá mú ṣẹ, alálẹ̀ Yorùbá yóò bí yín léèrè, yóò sì bí àwọn ọmọdé wọn yín. Torí tọ́tẹ̀ ń gbàdéhùn, àdéhùn pé ẹ ṣiṣẹ́ fún wa lẹ́lẹ́dẹ́. Ìbà Gani Adams, bóyá ẹ mọ̀tẹ́lẹ̀ o, ń tẹ́ ẹjọ́ yẹlé lórí ti bẹ̀rẹ̀ báyìí o. Èyí tí ó pọn yín lé, tí ó dẹ̀dẹ̀ kẹ́ ní rẹ́kọ̀tù tó dá nínú ìlú yìí, ní kẹ́ wá gbé aṣọ ogun yín wọ̀ fún Yorùbá báyìí. Àwọn èèyàn kúkú òfò, wọ́n kúkú àdánù nínú ìlú tó jọba lé lórí, kò sì tá lára, kó má kúrò ń bẹ̀ mọ́, ẹ̀sọ́ fún Tinubu pé kó má kúrò ń bẹ̀ mọ́. Ẹ̀sọ́ pé kó má ṣe bẹ́ẹ̀ lọ. Sọ́kọ̀tà yẹ kó pọ̀ mọ́ ẹ̀ kó má dì mí lọ́wọ́. Jẹ́mọ́, wọ́n fi ń jọ ìyàwó ní àlè gbẹ́dì ẹ. Sójà fún gbogbo báràkì káàkiri, sójà fún gbogbo báràkì káàkiri gbogbo ayé. Àwọn sójà wọ́n kó báràkì káàkiri ní Nàìjíríà, wọ́n ń gbowó oṣù lórí àṣìṣẹ́ kankan. Wọ́n ń gbowó oṣù lọ́wọ́ Nàìjíríà láì ṣiṣẹ́ kankan. Àwọn Fúlàní lásán wọn wá jẹ́ kí lórí mú mi láti jọ yìí. Jẹ́mọ́, bọ́mọ kan bá rí lórí títí tó débi la sójà, wọ́n wá nà bí gbé kúkú. Bóbìnrin bá kọjá lórí títí tó wọ bóyá ẹ̀gbọ́n rẹ̀ ló fún bóyá àbúrò rẹ̀ ni tó bá wọ káàmù sójà, wọ́n á nà bí gbé kúkú. Kálukú wọn bẹnu báràkì, òfò wá ń ṣe lójoojúmọ́, ẹ̀dẹ̀ ń gbowó oṣù. Gbogbo ẹ̀yin sójà owó oṣù tẹ̀ ń gbà yẹn, ọ̀hún ní fún yín tó láti ṣiṣẹ́, ọba tó dá yóò bí yín. Ọlọ́wọ́ bí yín, àdábí yóò bí yín, ẹ̀ bọ́lọ̀ pàdé lẹ́sẹ̀ ògbèjì. Àti ẹ̀yin àtàwọn olóṣèlú tẹ́ sọ àwọn ọmọ ìlú dẹran, tẹ́ sọmọ́ di ẹran, tẹ́ sọmọ́ di àgùntàn, tẹ́ sọmọ́ di tí ò wúlò tí wọ́n pamọ́ tẹ lásánlásán. Ìlú onítùmọ̀ ṣé Nàìjíríà nìkan nìlú tọ́lọ́ ń dá ni ó ṣe pọ̀ sí, ó ṣe burú lára wọn tó báyìí. Ẹ̀jẹ̀ bá ń sàn lójoojúmọ́, ẹ̀dẹ̀ lẹ́yìn sọba lórí ìlú náà. Ẹ máa wá nínú yóò máa wá dùn ara yóò máa ya ẹ̀yin inú Ọlọ́run. Ọba tí máa ń yẹ̀ sí kò tó ń yẹ̀ yín síbẹ̀. Tí máa ń bí ní tẹ́yìn ò bá ṣe dáadáa yóò bí ìrìnàdínà yín ọlá Ànábì Muhammad. Ọlá gbogbo iye ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí wọ́n ti tálẹ̀ tí wọ́n bá ń kúkú àìmọ̀kí wọn ò rí ìgbèjà kankan. Wọn ò rí àádùn kankan. Wọn ò rí ìlọ́wọ́ kankan. Láti yọdún ìdè yìí ẹ wá lẹ́nu sòṣèlú. Ṣáájú kẹ́yìn olóṣèlú tó dé, àwọn lọ́balọ́ba ni wọ́n ń ṣèjọba. Yorùbá ní tí ọmọdé tó bá kọyán àná, àwọn àgbàlagbà ó fìtàn balẹ̀. Ẹjẹ́ àpìtà fáwọn olóṣèlú àwọn ẹni bí àwọn kàyí. Bọ́rọ̀ mi ò bá ní dìjà láàrin bàbá wa bá lúlọrin àtijọba Nàìjíríà, ó yẹ kọ́rọ̀ yóò dìjà láàrin wọn. Tó bá pẹ́ ní kò ní sọ̀rọ̀ mi tí ó dìjà láàrin ọba ìlú Ìlọrin Ìbàdàn àti ìjọba Nàìjíríà, ó yẹ kọ́rọ̀ òkè ọdẹ yìí, ó yẹ kó dìjà láàrin wọn. Ó yẹ kó dá wà.
mo ká ní àṣẹ gbogbo ọ̀dájú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ iná Ọlọ́run máa jó wọn dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi. Ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣílò ṣùgbọ́n lọ́jọ́ kan á dá Hánà lóhùn. Ogun wo lẹ́yìn náà ń là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ? Ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun? Ṣé ní Nàìjíríà ni? Ṣé lórí iṣẹ́ ni? Lórí ọmọ ni? Ohun gbogbo lórí ìgbéyàwó ni? Ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun. Ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Àbí tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀, òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló wá rán mi sí ọ wípé àkókò yín ti tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀ kájọ wá ojú Olúwa, kájọ mọ àṣírí ogun eléyìí tó ń jà yín. Òun náà ni +234 7025475427 lẹ́ẹ̀kan sí +234 7025475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ̀yin náà máa rí ìyanu tiyín. Ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá. Ẹ ti gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ṣé ẹ rí i pé ògúnlùntù òkú bàbá ọ̀rọ̀ ni sí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams èdè the 15 Ààrẹ Ọ̀nà Kakanfò gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọlẹ́yìn wọn. Àmọ́ tá a bá sọ̀rọ̀ wípé Ààrẹ Kakanfò nǹkan báyìí oyè báyìí la fi jẹ, àwọn ò fi joyè fàájì, kì í ṣe pé oyè ká máa gbé àwọn òrìṣà ilẹ̀ Yorùbá lárugẹ nìkan náà fi ń ṣe, tàbí ohun àlùmọ́ọ́nì ilẹ̀ Yorùbá tó ṣe iyebíye nìkan kọ́ la ní kẹ́ ẹ sẹlẹbírẹ́tì. Bí nǹkan tá a dáyé bá bí Ọ̀ṣun Òṣogbo, Olókun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nìkan kọ́ la rán yín sí bàbá. Àní kẹ́ ẹ jà fómìnira orílẹ̀-èdè Yorùbá, kẹ́ ẹ jà fómìnira ọmọ Yorùbá, kẹ́ ẹ sì gbèjà wọn. Ààrẹ àwọn kan tí wọ́n máa sọ yìí pé ti Sunday Adéyẹmọ báwo. Ìdí rèé tó fi jẹ́ pé tí ọ̀pọ̀lọpọ̀ bá kí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wípé olóyè pẹ̀lẹ́ èèyàn báyìí ni tí gbogbo àwọn àtọmọdé àtàgbà tó bá rìn nígboro táwọn aráyé mọ̀ Ìgbòho tí wọ́n sọ pé káre ọmọ ọ̀dọ̀ rere. Àwọn kan máa sọ pé rárá o, nígbà wo ló dé náà? Èmi Ààrẹ Kakanfò ti jà tí wọ́n ti declare wanted tí ò sì sá lọ bí kankan. Àmọ́ ṣé ẹ fẹ́ gbọ́? Ó jura wọn ọ̀rọ̀ kò rí bákan náà. Nígbà tá à ń sọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams tí ò tí ì di ààrẹ, ṣé wọ́n fìgbà kan wá ká a mọ́lé? Ṣó tiẹ̀ nílé tó ń gbé gan débi pé èèyàn wà ká a mọ́lé? Ìjà ọmọ Yorùbá ló ń jà fún, kì í ṣe ìjà ọmọ orílẹ̀-èdè Yorùbá. Ó yàtọ̀ síra wọn. A sì máa jà fún jà àdúgbò. Mo ṣe bí ẹ̀sùn kan náà tí òun fi kan bàbá wa olóògbé Dr. Frederick Ifáòṣéhùn ọ̀run re fún bàbá. Ẹ̀sùn yìí náà làwọn ọmọ yìí náà fi kan bàbá yìí lónìí. Léyìí tó pín ilé sí méjì ní 1996, 97, 98. Léyìí ibi tá a ti wá fọ́ọ̀mù fashion, tá a ti ní Fáṣẹ̀hùn fashion àti Gani Adams fashion, méjì ló wà nígbà náà. Ogun àkọ́kọ́ gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀yìn bàbá yìí ṣe máa ń sọ, tí àwọn méjèèjì máa kọ́kọ́ jà ní pé Fáṣẹ̀hùn Gani Adams á máa lọ ká àwọn ọmọ Fáṣẹ̀hùn mọ́lé àìmọye ẹ̀mí lọ́lọ́. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ àwọn alálẹ̀, ọpẹ́lọpẹ́ ìṣẹ̀dá àwọn bàbá tó bírú àwa tá à ń sọ̀rọ̀ yìí, àbábá òun náà lọ. Àwọn kan wà tá a jọ ṣe nígbà náà tó jẹ́ pé gbogbo wọn ti lọ lásìkò tá à ń sọ yìí. Wọ́n bá koríkì ìdílé pé bí àwọn Oníkòyí pé ogun bá mi ní pé mo dolú igbó, ogun bá mi lọ́dà mo dolú ọ̀dàn, ogun bá mi lórí òkìtì mo dolú olúwo. Irú àwa ilẹ̀ bá máa pè bẹ́ẹ̀. Ìgbà tí ogun Gani Adams àti Fáṣẹ̀hùn tí wọ́n tẹ̀ fífi láàrin àwọn Málàálẹ̀ àtàwọn Màdàrú tí wọ́n kọjú ìjà dára wọn, ọkà àwa mọ́ wọn bì kan.
ibi tó ká mi mọ́ lọ́jọ́ náà lọ́hùn mo ti rò pé tó ìrìn àjò náà pin yá ọmọ Fáṣẹ̀hùn nìyẹn ọmọ Fáṣẹ̀hùn nìyẹn kìtàkìtà ṣùgbọ́n nítorí Ọlọ́run tó sì rí pé àtàjì yẹn tẹ̀sí rí lóòótọ́ la jìjà fọmọ Yorùbá ibẹ̀ kọ́ là ń lọ ẹbí tá à ń lọ rèé lórí ọ̀rọ̀ Kwara Òkè Ọdẹ gómìnà generally léyìí tí ọba abẹ àti gómìnà tí wọ́n dàbí pé wọ́n fọwọ́ lẹ́rán ní ìpí ọ̀kan wọn tẹ́ni tá a sì fi gbóyè ìṣolóyè Ìbà Gàníyù Adams Ààrẹ Kakanfò tó ń jà fọ́mọ ìran Yorùbá tó ń gbìjà ìran Yorùbá tẹ́ ẹ dúró sílé tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ lẹ́ ẹ lọ òun ló mú káwọn àfáà yìí ó dìde kí wọ́n káwọn náà ó fìbínú sọ̀rọ̀ kí ni ìtumọ̀ Kakanfò tẹ́ ẹ jẹ́ gan ẹ̀yin náà èèyàn tó bá tí Kakanfò bá fẹ́ jáde 200 lápá ọ̀tún 200 lápá sí 200 níwájú 200 lẹ́yìn Kakanfò wà láàrin ebe èyí 800 lẹ́ni ṣé àwọn ọmọ OPC tó wà nílẹ̀ Yorùbá ò tó 800 kẹ́ẹ̀kú pa wọ́n pọ̀ kí wọ́n tó bẹ́ẹ̀ 200 báyìí 200 báyìí 200 báyìí 200 kẹ́yìn wà láàrin kẹ́ẹ̀ máa pàṣẹ. Bàbá ìlú Aláàfin Ọ̀yọ́ gan-an tí wọ́n fi ń joyè Kakanfò lé lórí léyìí tọ́pọ̀lọpọ̀ wá gbà pé Aláàfin nìkan kọ́ gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n fi ń jẹ torí àwọn tó jẹ ṣáájú gbogbo ilẹ̀ Yorùbá ni wọn ò sọ pé ìlú Ààrẹ Ọ̀yọ́ nìkan ẹgbẹ́ ìgbọ́ ìdágìrì lọ́tún ìdágìrì lósì ẹni mélòó lẹ ti kó bẹ̀ àwọn mélòó lẹ ti tì ṣáájú pé kọ́ nìṣó níbẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀ jáde nílé tẹ́ ẹ ti rán ọmọ yín àbúrò yín Sunday Adéyẹmọ ọ̀rọ̀ ẹ̀yàn bíjọba Nàìjíríà bá tẹ̀ sọ pé àwọn ìwà táàwú tí wọ́n gbọ́ táwọn ọba wá nítò kọ́ máa wọ́lì ó fọkàn balẹ̀ ṣùgbọ́n ojú ìjà rèé ní lásà yìí ẹni kọ́ gà ó máa wọ́lì kọ́ fọkàn balẹ̀ ẹ̀nàwọ́ mọ́mọṣẹ́ Bishop Adésínà Adéyẹmọ ń bẹ lágọ̀ọ́ àwọn DSS láti bí ọ̀sẹ̀ méjì ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá sójú rèé tẹ́ ẹ̀ bá lè gba bíṣọ̀bù lẹ̀ tọ́wọ́ ìjọba Nàìjíríà bá tẹ̀lé Sunday Adéyẹmọ ṣẹ́ lè gbà gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ káwọn kábíyèsí wọ́n dá wa lóhùn gbogbo ilé ẹni arákùnrin yìí wà ní gbogbo ìgbà tí wọ́n wà nínú ìkáwọ́dáná tí wọ́n ń sunkún ẹni wọn láì tí ì kú ẹ̀ torí ìyá lọmọ Yorùbá ni wọn àwọn alágbára sì wà nìkan tí wọ́n dúró ẹ bá ń ṣe àpógbàmù yìí ẹ ti gbọ́rọ̀ nípa Prophet Taiwo Sólóyè bàbá orí òkè àṣẹ àtàgbára ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní kẹ́ ẹ máa pè láti gbàdégbàsà lórí ohunkóhun tó bá dàbí òkè tó kojú yìí títí ìgbà míì ta